Good evening, brother. What the one major flow, man? Major flow is like I'm gonna die tonight. Major, what can you tell me? What can you tell me now? Okay, Larry. I believe what be 1.4 million, right? I'm gonna go. I'm dying tonight. I want to move for you. I want to move for you. Anything. You know so much more pay. One thing, well, I will account to pay for me low. I just live on me. Like I said, number is working before I mean, but if I couldn't be, I want me to consider the money you flow, man. I think we must be military Joe. The John to him, no. And they say number you pay directly Joe. Hello? Hello, sir. Sir, good evening. Good evening, sir. How are you? Fine, thank you, sir. Ben, what you have this night? That's what I'm saying. The money is now 1.4. Benny, do you hear me? Yes, sir. Benny, I'm not going to sleep here today. I will kill this Baba to go. Sorry, please. Why Baba is tell you to make it with the money, you know, go be sending money for Baba, send her your own money. I say he has asked me to talk to people and I've talked to them. If they have given me the money, why I not go bring them? Okay, you can't waste my time, Harry. No, besides they waste your time, oh. Please. What thing you can do now? The thing where they around, I'm trying to see if I can get it up to 2 million tomorrow. Make we come. 2 million. We just get 1.4 now. You know, I told you in the afternoon when you called me, said the pin never, it don't go beyond it's less than 1 million. But now, it don't reach 1.4. You and that 2 million, God go punish you. Sorry, sir. You hear me? Sir, sorry. You and that money, God will punish you and your family. Sorry, sir. They talk to me, they tell me say 2 million, Abi. Sorry, sir. Your brother, I don't tell me saying go give me 50 million. You go talk about 2 million. No, you go talk to your dad 2 million. No call this number tomorrow. Sorry, sir. And what will be meaning for that? Sorry. I just beg you now. Now this ability they do for you. I said the man where they there with you. Don't be say he get the money for hand. If you say he get where the money they, maybe I go just go by there, go pick up. The bank, they take loan, they do the business. So for me now, to get the money, I just talk to people to help us. Listen, personally give people for outside country where they go school. Who go give them money for that people for the outside country? Those friends where they outside country, I don't talk to them. They say they go call me. I never hear anything. Okay. No, tomorrow. Not to call me. I'll call you tomorrow morning. I'll call you tomorrow morning. Let's see what happens between now and tomorrow morning. My blood not the flow, my hand don't tie. They don't tie my hand, no blood not the flow. Sorry. I beg, Oga. We go give you the money. Wait now. Ọlọ́run ó tu yín sílẹ̀, Ọlọ́run ó tu ẹ sílẹ̀ ní sùúrù. Kò sówó ni. Kò sówó kí ló dé tí bọ̀dá rẹ̀ ni wọ́n máa fún wa ní 50 million. Àní ṣéwù ni ó fi ilẹ̀ nígbà tí ìṣe tó wá jẹ́ pé òun bá ráyè jáde nísìn ṣe wà pé yóò lọ àríjì sí báǹkì. Ok, kí n fílẹ̀ kó wá lọ àríjì owó fún mi kí n dúró de rẹ̀ àbí? Ẹ má bínú ṣùgbọ́n ètò gbà èmi àwọn èèyàn wọn tí mò ń pè wọn ò tí ì sẹ́ǹdì kankan sí mi ni. Màá tún gbìyànjú. Kí ni solution tẹ́lẹ̀ ká sí báyìí? Ẹ ká pa mi àbí ká. Ẹ má pa Ọlọ́run ní jẹ́ kẹ́ ẹ dájú iye apààyàn lọ́la láàárọ̀ ọ̀la
nǹkan àbárí ká kó wá mo fẹ́ kẹ́ ràn wá lọ́wọ́ ni. kò lè kó sínú ìfún ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ 20 ìfún pàkì ẹ máa jẹ̀bẹ̀ kí yẹn tó bá di 5 naira wà láàlè gbà torí kò ṣe bá ṣe fún. ẹ dákun n kò síbi tówó yẹn wà ẹgbẹ́ yìí náà mọ bí ìlú ṣe rí. ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀. ẹja pàmò yìí tá bá pàmò yìí a máa wá wo ẹni tó máa jẹ owó yẹn ká wá kò ní sẹ́yìn kí òun náà ká rí mu kò ní ju agbára wa ṣé mo how many years la fi èlé máa yí tá a fi rí mú jọ ẹ. ẹ mọ bínú àní ẹ jọ̀ọ́ ìjọ wo rí ẹ jẹ́ bàbá tẹ rí bíi 3 tàbá rí 3 láàárọ̀ ọ̀la ẹ jẹ́ n kó wá fún yín Ọlọ́run ràn yín lọ́wọ́ Ọlọ́run tẹ́ẹ̀tù rẹ lù mí ẹ̀ẹ́tù rí mí. kò ní dáa fún yín. ọ̀dà mọ́ bínú. kò dé ní dáa fún fámìlì yín gbèsè wáyé. ẹ ṣe. mo ń sọ fún kò í ṣòro 20 ẹ̀ ń sọ fún mi ọ̀rọ̀ 3 àbí. ṣé bí tówó bá wà ní nígbà tí ìṣèpówó yẹn wà. ẹ gbà ẹ sọ fún bọ̀dá yín kó má gbìyànjú tó kọjá ọ̀run. ẹ dákun. Tí ẹ bá bẹ̀ wọ́n tó wọ̀ ẹgbìyànjú everything. ẹ dákun ẹ tú owó ìyá rẹ̀ sí ẹ. ikú ló ṣe yín láǹfààní. ikú ló ṣe yín láǹfààní ẹ dákun. ẹ sọ ń gbọ́ mi. sá. ikú rẹ̀ tẹ́ mi lọ́rùn torí kò sí òun nìkan ènìyàn tí bá pa lónìí màá tún lọ gbé ìlú mi tí òun ò bá kú. kò ṣe yín láǹfààní. ó ṣe mí láǹfààní ọ̀rọ̀ láì ṣé dáàdi mi ni. owó yẹn ló ṣe yín láǹfààní ẹ jẹ́ ká bí ti wulẹ̀ kó kéré mọ́ ẹ jẹ́ ká wá ká sì pín yín kẹ́ ẹ sì fi ilẹ̀ kó lè lọ tọ́jú ààrẹ. kò ṣe ọ̀rọ̀ fílọ̀ fún even kò ṣe ọ̀rọ̀ 20 ò lè gbà lọ́wọ́ mi. 20 kò sí ni tó bá ń bẹ kí ló dé. mi ò lè gbà gan tó bá wà mi ò lè gbà 50 yẹn tó bá di 5 naira mi ò lè gbà. ẹ dákun ẹ bá ń tú okùn tó wà lọ́wọ́ ẹ̀ kí kó lálàáfíà ẹ jọ̀ọ́ ikú rẹ̀ ò ṣe yín láǹfààní sẹ́. ẹ wá tó ẹ dákun mi ì sọ kì í ságídí mú bá yín lò. àní ẹ wá tó. àní ẹ dákun. àní ẹ wá tó sẹ́. òun bẹ̀ yín ni. bàbá yìí bó ṣe wà yẹn kò láǹfààní ẹja pa fún yín. ṣé bóòdì ò ṣe ní láǹfààní kò ṣe láǹfààní fún wa. kí ni àǹfààní rẹ̀. ṣé nígbà tí ṣé mọ̀ pé tó bá jẹ́ kó láǹfààní fún wa ni àní máa dààmú báyìí. dààmú náà tó bá jẹ́ pé dààmú ẹ tẹ̀ máa àríjì owó náà. ṣé mọ̀ pé nǹkan kan láti sáfi rówó kì í ṣe pé owó yẹn ń bẹ nílé ẹ dákun. ok ẹ lọ ta nǹkan tó fẹ́ ta lọ́jọ́ fẹ́ lọ́jọ́ owó yẹn sínú iná. ẹni tí tá a bá là ta nǹkan ẹni tí ó sanwó fún wa ṣèbí yóò ṣá fún wa lówó náà mo ti ṣe tá a ti fẹ́ talẹ̀ àrílẹ̀ ààrẹ ni tí ó sáré fún wa lówó. kò sí wàhálà yẹn ò ní pírọ́blẹ́mù. mi ò lè sùn bíbá níbi tí bàbá rẹ bọ̀dá rẹ wà ẹ jẹ́ ń pa tó bá jọ ọ̀la a máa jọ sọ̀rọ̀ máa sọ fún mi. tó bá ṣe nọ́mbà ṣọ sí mi tó bá ṣe nọ́mbà ṣọ á pè ẹjọ́. nọ́mbà ẹjọ́ máa gbé pọ́n ṣọ. ọ̀dà. tàbí ẹjọ́ àwọn pè mí ẹni voice number is my voice owó sáyẹn kò pè mí ní ìsìnjọ. ọ̀dà. how many minutes la máa fún ẹ. ẹ fún mi ní 30 minutes. 30 minutes ti pọ̀ jù wọ́n máa pa fóònù ẹ̀ 30 minutes ti pọ̀. ṣebí màá ṣẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ nìyẹn sọ̀rọ̀ ni màá ṣẹ̀ṣẹ̀ ní kó pè yín ni. 30 minutes ti pọ̀ jù. táwọn pé ọ̀dà mo ti gbọ́ láàrin bí ìṣẹ́jú 10. mo ti fún ẹ 10 minutes tó bá kọjá bẹ́ẹ̀ máa pa fóònù ẹ̀. ọ̀dà.